fún gbogbo nǹkan, kódà death registry. Ẹni tó ti kú láti 19 gbọ̀ngbọ̀ngbọ̀n ó wà níbẹ̀. Ṣé ẹ lè rí láti 19 gbọ̀ngbọ̀ngbọ̀n tiwa ṣáà tí ẹ̀ ní death registry? Ṣé death registry lápá habitat wa ṣé wà updated? Kó kú tún kú kẹ́ni ẹ fẹ́ lọ register ìgbà certificate báyìí. Àwọn tó máa bá yín ṣe wá ní kẹ́ kọ́kọ́ bribe àwọn náà ṣáà tí ẹ̀ ní. Èyí tá a ní ṣé wà updated? Ṣé anybody from anywhere in the world lè lọ sí death registry àpá habitat tí ń bọ̀ pé okay o, ẹni báyìí tẹ́ ló kú, ọdún báyìí ló kú, nǹkan báyìí ló pa, ṣáà ní àní ikú. Àní o. Èyí tó sì wà ń bẹ̀ fìdí ẹni kò tún kójú òṣùwọ̀n, kò tún péye, kò tún sí iná that is not functioning. Ṣé àwọn tí wọ́n ti rìn lákọọ́lẹ̀ ọjọ́ ìbí ẹlòmíì báyìí sí i? You wouldn't believe it that at this age and stage àwọn ẹlòmíì wọn ò mọjọ́ ìbí ọmọ wọn. Tẹ́ bá bí wọ́n lè ní ọdún Trump di president, ọdún tí Obama di president America ni, ìgbà wo ni bàbá alágbájá kú náà, ọdún tí Queen kọ́kọ́ wá sí Nàìjíríà ni. Ikú. Ní good record keeping. Can keep a record, and record keeping is important. But a man treat it with levity àti trivialize ẹ̀ tó yẹ ká mójútó dáadáa. Record keeping ó ń ṣe pàtàkì. Ara nǹkan tó ń pa wá kú lọ rèé. We don't keep records. Tó kò bá ti kọ́ ọmọ ṣe lastminute.com. Ṣé a rí mi tí ronú láìsàn tá a gbé gèlè gẹ́gẹ́ síwájú orí. Òtítọ́ nìyẹn. 10 years, 20 years down the line wọn ò ní ṣe nǹkan kan. Ẹ máa ṣe sàárà. Gbogbo ò kì í ṣe owó kẹsì wá máa wò. Gbogbo sàárà is simple. Ẹ lè fún àwọn aláìní lówó lórúkọ ẹni yẹn, ẹ ti ṣe nìyẹn. Ẹ lè ra nǹkan fún àwọn aláìní kẹ́ ẹ fi tọrọ, ẹ ti ṣe nìyẹn. Ẹ lè ṣe oúnjẹ tó kú ọ̀run fẹ́ràn jù kẹ́ ẹ jẹ, ẹ ti ṣe sàárà nìyẹn. Ẹ lè ní bàá mi ò gbà tí wọ́n wà láyé o, ẹ̀wà ni wọ́n fẹ́ràn jù. Weekend o, a máa jẹ wá o. Tẹ́ ṣe bí wọ́n ti fẹ́ràn, tẹ́ jẹ́. Ẹ ti ṣe sàárà fún wọn náà nìyẹn. Àmọ́ irọ́ ni o. Ó dìgbà tó bá tó dolówó ńlá. Meanwhile, little things like this, they go a long way. It's teaching time, saves 9. Kẹsàn mú pé ara peculiarity wa ni. Ẹ máa yanjú ẹ̀. Àwọn òyìnbó gan ṣe tí wọn, àwọn òyìnbó tá a là ń káṣá wọn, wọ́n ṣe ikú.
yẹ ká máa rọrùn. Ìlú òyìnbó ni mo rí rí. Nílùú òyìnbó àwọn tó bá jẹ́ pé mọ́tò accident ló pa wọ́n, sport tó ti ṣẹlẹ̀ yẹn ẹ máa rí tí wọ́n gbé àgbélébù síbẹ̀. Wọ́n á sí o, ṣùgbọ́n ọ̀gangan bíi tẹ́mi ẹ̀ ti bọ́ yẹn wọ́n á ṣàmì síbẹ̀, wọ́n á gbàgbélébù síbẹ̀, ẹlòmíì lè gbé kíní angel síbẹ̀, wọ́n lè gbé flower síbẹ̀ torí pé kíni. Ẹni tó bá ń wakọ̀ kó jẹ́ kó lè mọ̀ pé lọ́gọ̀ọ̀gọ̀ bíi o ẹ̀mí bọ́ o ẹ̀ ṣe jẹ́jẹ́ o. Nínú òyìnbó títí tí wọ́n ti dá lápá àbí tá a ti wá ṣé títí dáa ni ṣé mọ́tò kan wà road worthy ni. Ẹ̀mí tó ń sọnù lórí àìdá ọ̀nà, lórí ìjàmbá ọ̀nà, lórí unworthiness of the cars òun ló ń lọ yẹn. Wọ́n á fi síbẹ̀ sódà kó má bàa sáré, kó lè wà careful. Ẹlòmíì tó jẹ́ pé bóyá cancer ló pa tàbí àrùn míì. Àwọn òyìnbó òkú gan lè ní gbogbo nǹkan ọ̀tà, owó tí wọ́n bá rí bẹ́ẹ̀ kọ́ lọ kó fáwọn tó ń ṣe research lórí ẹ̀. Wọ́n á donate owó lórúkọ òkú, wọ́n á gbé lọ so that wọ́n á create awareness so that irú àrùn yẹn ò ní pẹ̀lú míì tí ó bá sì ń pa ò ní pọ̀ tó yẹn. Àti pé ọ̀nà wo ni wọ́n lè gbà ṣe tó jẹ́ pé wọ́n lè nárùn yẹn ṣùgbọ́n ìnira abẹ́ á lè dínkù. Wọ́n á sì lè wá ẹ̀rọ fún àìmọye cancer oríṣiríṣi tó pààyàn lápá ibi tá a ti ń bọ̀. Ẹ jọ kí náà rí ṣe sí. Wọ́n á tún raise funds, wọ́n á tún create awareness lórúkọ òkú. Wọ́n á tún kó lọ fáwọn people yẹn torí pé kí ìwà tiwọn ni pé ẹni tó jìn sí kòtò kára yòókù lọ mọ́ èyìnbó lónìí yẹn. Níbi tí mo ti ṣubú yìí jẹ́ kí n polongo, jẹ́ kí n sọ fáwọn tó ń bọ̀ lẹ́yìn o kó má bàa ṣubú. Ṣùgbọ́n wa ibi tá a ti ṣubú yẹn gan-an la máa paint pé ibẹ̀ gan ló dáa jù kán lè rọ̀ sí kòtò dáadáa kó má bàa bá wa. Á dáa. Ìdí náà ló bá dé, ìdí àti yẹ̀pẹ̀. Ṣíọ ẹlòmíì malaria ló pa á. Máa ṣọ wá gba hall wá ṣe gbogbo ẹ̀. Wọn ò ní create awareness. Everything is hush hush. Ikú tó kú wọn ò ní sọ, nǹkan tó pa wọn ò ní sọ. Ó ga o. Òyìnbó mi tó bá jẹ́ pé hospital ló kú sí tí wọ́n tọ́jú ẹ̀, bóyá nursing home, bóyá ward and the hospital, wọ́n lè mú owó lọ lórúkọ ẹ̀, wọ́n á tún sọ ẹ ṣé, wọ́n lè mú káàdì lọ, wọ́n lè mú fúláwà lọ, wọ́n á tún sọ ẹ ṣé sáwọn tó tọ́jú òkú. Wọ́n ní wọ́n ṣe o tí wọ́n bá wọn tọ́jú ẹni rí àwọn tó lọ. Ṣé àwa tiẹ̀ máa ń ṣẹ̀ ṣe? Tó kú wá bá kú sí hospital ṣe a máa sọ pé wọ́n ṣe àwọn doctors and nurses tó bá wa tọ́jú ẹ̀. A máa complain ní wọn ò tètè diagnose ẹ̀, doctor yẹn ò dáa, nurse yẹn ò fi mú kí mi. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn doctors and nurses lápá abita àti wọn ò kí ń sanwó fún wọn. Ẹ dẹ̀ mọ̀ pé dúdú ló mórí àtẹ́bàtà ní ẹ ṣé o àdúpẹ́ o ẹ mọ̀ ṣùgbọ́n rọ́ ni a máa complain ni la máa grumble. Ẹ jẹ́ àṣàtúnṣe, ẹ jẹ́ àṣàtúnṣe. Àwọn tó ti kú ti lọ, àwọn tó ti kú ti kú.
àwọn tó kù ló kù, ẹ jẹ́ ká máa rò ó. Kódà ní community wa in diaspora tí òkú bá kú, emergency ló máa ń sábà já sí. Wọ́n á máa tax àwọn èèyàn, taxation ló máa bá dé, wọ́n á bọ̀wọ̀ fún wọn. Ṣé bí ẹni yẹn tó bá ṣe life insurance, ṣé tó bá ṣe é ni ṣé ní ìdí máa wà fún gbogbo yẹn? Ṣebí life insurance tó bá ṣe ló máa take care of him or her? Ẹ ṣáà mọ̀, ẹ mọ̀ pé òkú ó wọ́n ju alààyè lọ. Àìmọye òkú tó ti kú tí wọn ò lè gbé lọlé nígbà tí kò sówó, nígbà tí wọn ò plan ẹ̀, wọ́n á yá sí GoFundMe, wọ́n á yá sí sókè òkun. Èyí tí wọ́n bá tún gbókú ẹ̀ lọlé á tún dogun, á dọ̀tẹ̀. Ẹ jẹ́ ká máa fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n o. Àwọn òyìnbó wọn kì í níyàn lára o. Bíntín láyé ni ìlọ̀rọ̀ tí wọ́n mú bíntín. Ẹ má ṣì mí gbọ́ o. Mi ò sọ pé ká má máa ṣẹ̀yẹ ìkẹyìn o, rárá o. Ṣùgbọ́n ó gbèrò. Mo ṣe bí traditionally nílẹ̀ Yorùbá, nínú àṣà àti ìṣe wa, wọn kì í sìnkú anyhow o. Ọlọ́jọ́ tí wọ́n yà sọ́tọ̀ fòkú sísin láyé àtijọ́ o. Yàtọ̀ sílẹ̀, ìdílé kọ̀ọ̀kan ló ní orò àti ìṣe wọn lọ́tọ̀ tí wọ́n máa ń ṣe fòkú, ìyẹn láyé àtijọ́ o. Ẹ má bínú o, mo fẹ́ bi yín ni o. Ǹjẹ́ tí ẹ mọ orò ìdílé yín? Ǹjẹ́ tí ẹ mọ àṣà àti ìṣe ìdílé yín with respect to òkú sísin? Ẹni bá sọ nínú tìró ti yẹ lójú òpó. Ǹjẹ́ tí ẹ mọ orò ìlú yín, orò agboolé yín? Torí there are some protocols tó ní láti wà observed. Ṣùgbọ́n ọ̀dìjú tá à ń pè lọ́làjú, tá a dijú sí ohun tó jẹ́ tiwa, tá a wá lajú sóhun olóhun, tọ́jú bọlé, mọ bí ọgbẹ́ bí dùn. A kì í observe àwọn protocols yìí. Àwọn ará àtijọ́ wọ́n máa fẹ́ràn wọn o. Àwọn ará àṣáájú. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé tó kò bá kú, adìyẹ ìrànà wọ́n á máa tú tí wọ́n bá ń gbé òkú lọ. Tí wọ́n bá wẹ òkú tán, wọ́n á tẹ sẹ́ẹ̀dẹ̀
láàrin ilé, wọ́n máa kì í mẹ́sàn-án mẹ́wàá, wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti kú náà ní dáadáa àbí nídàkejì irú ẹni tó jẹ́. Ẹ̀kọ́ ayé àtijọ́, ìsìnkú wọn ó máa wà so simple, uncomplicated and organic, very very organic. Tí wọ́n ti wẹ̀ tán, tí wọ́n ti ṣe gbogbo ẹ̀ fún, tí all protocols tó ti were fully observed. Wá gbé wá sí, tó bá jágbàlagbà wá sí síwájú ilé, tó bá jókòó ọ̀fọ̀ sẹ́gbẹ̀ẹ́ ilé tàbí ẹ̀yìnkùlé, tó bá jókòó ọmọdé àbọ̀dọ̀ làǹgbà wá lọ síbi tó jìnnà, torí wọ́n nígbàgbọ́ pé kò dáa kóbí máa fojú rí sàárè ọmọ ẹ̀. Tó bá ti gbẹ tán, wọ́n á kéré ọ̀gẹ̀dẹ̀, wọ́n á fẹ́ níwé, wọ́n á kéré ọ̀gẹ̀dẹ̀ sí ààrẹ akànlẹ̀ẹ́lẹ̀, wọ́n wá fi yẹ̀pẹ̀ bò ó. Wọ́n á fi ọ̀gbìn, wọ́n á fi ṣàmì síbẹ̀. Wọ́n lè mọ̀ pé òjò ó rí lágbájá lélẹ̀. Wọ́n lè gbé ọsàn, wọ́n lè gbé ọ̀gẹ̀dẹ̀, wọ́n lè gbé ohunkóhun, ṣùgbọ́n wọ́n máa gbìn nǹkan síbẹ̀. So that one maintain that harmony with the environment. Ẹ̀rọ díjú tá ń pè lọ́làjú, àkáṣà mú ìbọn, na mú wọn akànkéré mọ́. Ìyíbógò kankéré tiẹ̀. Bẹ́ẹ̀ àsán ní maintenance culture. We don't have maintenance culture. We hardly maintain anything. Nothing is maintained. Nothing is sustained. Nothing is preserved. Ní maintenance culture, ó wà lára nǹkan tó ń pa wá kú lọ lápá ibi tá a ti wá. Mo ṣàkíyèsí pé àsìnlé lọ́jọ́ táńgẹ́lì ń pín, ó ṣàgbà wa. Àwọn nǹkan tí kò wà degradable, tí kò wà environmentally friendly, àwọn la máa kó sí. No maintenance, nothing. Kò kí ṣe pé wọ́n máa maintain ẹ o. Bílá ẹ̀tì ẹ̀gbọ́n náà, mo ṣe bílá lọ́wọ́ bá gbé èèyàn tí bẹ́ẹ̀ sì padà sílà. Bí wájú ò bá ṣe é lọ, ẹ ṣáà lè padà síbi tẹ́ ẹ ti ń bọ̀. Oh my God, oh my days. Àwọn ará àtijọ́, gbogbo nǹkan wọn ló wà organic. Ó wà organically organic. Wọ́n sì mú wọn ara wọn. Wọ́n ṣe bí wọ́n ti mọ̀. Ẹlẹ́wà ṣàpọ́n. It is so organic and environmentally friendly. Everything about them. Wọ́n ṣe bí anything and everything organic. Àwa la ní. Nínú àṣà àti ìṣe wa ló wà. Kí náà wá ń gbìn lóde òní o? Kí náà tún fẹ́ gbìn ju sìmẹ́ǹtì, gravel àti kọnkéré lọ?
with zero maintenance culture. Ṣí ọ. Ẹlòmíì báyìí ibi tí wọ́n máa mọ́ ni bíi kíní sọ́kọ̀wé ó máa dúró ní mọ̀ gidi. Ọmọ níbi níran mo ṣe bẹ́ẹ̀ ní bá tara lé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra o. Kò ní ríra àti tara wa lọ́pọ̀ àbí mo purọ́ àti tàfàlà ara wa. Àwọn tí wá dé báyìí. Àríra mọ́ o. Àti fipá ń tẹ ṣe góòlù. Góòlù ti bọ́. Góòlù ti bọ́ o. Àṣà àti ìṣe wa ó mà dáa púpọ̀ o. Ó mà rẹwà o. Ó mà yááyì o. Ṣùgbọ́n ẹni tó bá lóun ò ní sí náà òòyà tí ò tọ́ náà ni ó sì ẹ wá ṣe ni ó délé kò délé. Ó ń roko kò dóko. Èyí àṣà àti ṣe wa àwọn protocols wa tó yẹ ká máa observe with respect to anything and everything ẹgbẹ́ jùlẹ̀. Ẹ ṣáà máa ń ṣèṣe ẹṣin. Ẹṣin tó ń gbọ́ ọmọ ọlọ́mọ ọjọ́ tó gbé tẹ́lẹ̀ èyí tẹ́ ẹ gbé náà ẹ̀ tún mọ̀. Who is losing? Who's losing? Ṣé á rí mi? Ṣé á rí mi tí ń runá láìsàn? Ẹlòmíì lóde òní tó yẹ kí wọ́n fi adìyẹ ìrànà sí wọn nífẹ̀ẹ́ sí o. Àwọn boys brigade àwọn ló máa ṣáájú kódà wọ́n á tún fi packaging sí torí ikú yìí náà o ikú àbíkẹ́ ńlá lóde òní packaging ló bá dé o. Tí rí ibi tí wọ́n ti package òkú tó jẹ́ pé láàyè gan-an orí àwú pé ọjọ́ tó ń bá lọ orí jẹ́ kó ṣe irú ẹ̀yẹ bẹ́ẹ̀ fún un. Ọ̀rẹ́ ẹ̀ máa wò ó. The baddest badding packaging ni o. Spot on. Ikú level kú ti yàtọ̀. Ikú ti step up gan ni. Grade by grade. Size by size. Tí ẹ bá rí ẹ̀yin gan ẹ̀ ní Ọlọ́run wọ́n máa yẹ nìyí o tí wọ́n ṣe ẹ̀yẹ fún un. Àwọn èèyàn tó máa gbàdúrà ká mọ orí gbẹ̀yìn gbogbo wa o kẹ́lẹ́yẹ má ṣáájú o. It's serious business with branding tí wọ́n fi ń ṣiṣẹ́ ajé jẹun. Kí lẹ̀ ń sọ ikú
àwọn tí wọ́n fi ń jẹun tí wọ́n fi ń ṣiṣẹ́ ajé jẹun àwọn oní funeral services àwọn gan-an ni a gbọ́ ti kú yọ̀ ikú dọ̀gbó ikú dọ̀là torí ikú làwọn fi ń jẹun ẹlòmíì ilẹ̀ tútù ló yẹ kán sí ibi tí kò jìnnà sómi tí kò jìnnà síbi tómi wà àtọ́ ẹlòmíì orí òkè níbi tókè wà ẹlòmíì kò yẹ kán sin òkú ẹ̀ sáàrin ìlú tó jẹ́ pé odi ìlú ló yẹ kán lọ sí ṣùgbọ́n láyé òde òní gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùkẹ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bá ní nǹkan míì ni o ọ̀tọ̀ ní nǹkan tó máa tá àmì ẹ̀ sí ni wọ́n lé everything máa wà okay kó lè wà okay let's put òtìjú tí à ń pè ní ọ̀làjú let's put it aside because we are Africans. We still have our culture and traditions and ways of doing things that is particular and peculiar to us. That is part of us. That makes us who we are. After all, before being a Christian or a Muslim, you are an African. That you cannot deny. That you cannot change. But all protocols observed. But I can observe our cultural heritage protocols that are peculiar to us. With respect to burials and everything else. Torí ṣe wa ni, àṣà wa ni, tiwantiwa ni. Ẹ jẹ́ ká ṣàtúnṣe ẹlòmíì. Òkè ò pariwo. But wọ́n mọ̀. Simply because they are ignorant and are illiterate. When it comes to being educated in the true ways and customs of our cultural heritage, which of course do have repercussions irrespective of the religious beliefs. Ariwo yẹn gan-an ni wọ́n máa pa fún. Ẹlòmíì ó yẹ kán sin lẹ́sẹ̀kẹsẹ̀ instanta. Kí ni ẹ̀ ń sọ yìí? Lẹ́sẹ̀kẹsẹ̀ bíi ti bó inú yìnyín ni o wọ́n máa dájọ́ sí ẹlòmíì everything should have been done and concluded by the 8th day ìjọ kẹjọ 6 months a year down the line wọn ò tí ì sin wọn ń dájọ́ sí ó sì jẹ́ pé gbogbo àwọn kìíní ló ń repercussion tẹ́ ẹ̀ sì mọ̀ tó hàn sí yín àbí mo purọ́. Àwọn kan wà tí wọ́n ti experience ẹ̀ àwọn kan ṣe experience ẹ̀ àwọn kan experience ẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn kan dẹ̀ ṣì máa experience ẹ̀. Wọ́n á ní wọ́n sin síbi tí kò yẹ kí wọ́n sin sí tàbí
wọ́n sin lọ́jọ́ tí kò yẹ kán sin tàbí wọ́n pariwo tí ò yẹ kán pariwo. ìmíì tó yẹ kán pariwo fún wọn ní pariwo. All this are our own peculiar reality. And we know all this. Tí wọ́n bá máa sọ oh my gosh, wọ́n lè pè ní nǹkan míì. Ṣebí African ṣáà ní Yorùbá, ọmọ bíbí ilẹ̀ Yorùbá adúláwọ̀ for that matter, ní Yorùbá ṣáà níyí. Tó bá ṣáà máa sọ Yorùbá Muslim, Yorùbá Christian, Yorùbá ṣáà lẹ kọ́kọ́ jẹ́. Kẹ́ tó di Mùsùlùmí, kẹ́ tó di ìgbàgbọ́. Ẹ jẹ́ ká máa observe àwọn protocols wa. All protocols should be observed traditionally for the dead. In as much as we observe all the religious ones for the dead, it should be observed too. But it is our culture and tradition. Ish. Torí mo ṣàkíyèsí pé láti ju protocol dà sọnù. Ní ètò jẹ́ àṣà àti ìṣe wa, ṣé bí tẹ̀yìnbó tá a gbé gẹ́gẹ́tẹ̀ ṣé bá àṣà àti ìṣe títí wọn ní? Tó bá jẹ́ tiwa wá lóògùn ni, wá ní ìṣẹ́bọ lóògùn ni, wá ní bọ̀rìṣà ni. Like, excuse me? Ṣẹbọ lóògùn. Ṣẹbọ lóògùn pé kí ni? Fún kí ni? Ẹ máa ń ṣèṣe ẹ̀ṣiṣẹ́. Wọ́n ní it's barbaric. It's idolatry. Yóò yọ ọ́ lẹ̀. Ṣé kò ti wá máa yọ ọ́ lẹ̀? Lẹ́yìn lọ̀rọ̀ yìí, ṣé kò ti lẹ́yìn ni? Ṣé kò ti yọ ọ́ lẹ̀ bí òkú ìyá jọjọ ni? Torí kò tẹ́ ẹ̀sìn, ẹsẹ̀ rẹ̀ ń bẹ́ńtà. Ní bẹ́ńtà mọ̀nàkà yìí. Ẹ mú àṣà àti ìṣe tí ẹ gbé lẹ̀, ẹ ń ṣe ọ̀ṣàkálá ṣokolo tí ò pé yín. Bẹ́ẹ̀ ẹ mọ̀nà, ẹ̀ ń dá pàdé ń pàdé. Nígbà tí ẹ wá gbé ti yín lẹ̀,